Alhaji Wasiu Ayinde Máyégún ilẹ̀ Yorùbá, ìtìjú ni fún yín sà nígbà tí wọ́n bá fìyàn jẹ ìyàwòdì tí ò lè gbádìí ẹ̀. Ẹ fẹ́ kí ọmọ Yorùbá máa rántí ẹni tó fi ń jẹ oyè Máyégún ilẹ̀ Yorùbá kán sì máa gbẹ́ni náà ṣépè níbi tó wà lọ́hùn kọ́ ló ń fọ̀run kẹ́ wọn. Àbí kí ni ìtumọ̀ Máyégún tẹ́ ẹ jẹ tí irú àwọn nǹkan báyìí ń ṣẹlẹ̀ tí ò dẹ̀ sí ń pàtì yín níbi ilẹ̀ Yorùbá nínú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn tí wọn ẹni tí ò tiẹ̀ wá kò dípò kankan mú ilẹ̀ Yorùbá kò dípò kankan mú níbi ìṣèjọba Nàìjíríà síbẹ̀síbẹ̀ náà kò fẹ́ kí ìran Yorùbá ó parun. Kí ni àǹfààní Máyégún tẹ́ ẹ jẹ tí a wá yin olóyè Sunday Igboho jù yín lọ tí ì ṣe pé bóyá ó ní àwọn ipò kankan tó dì mú ilẹ̀ Yorùbá ṣùgbọ́n tí ò fẹ́ kí ìran Yorùbá ó parun. Ẹ wo iye ẹ̀mí tó lọ nígbà tó olóyè Sunday Igboho jáde nígbà yẹn pé òun fẹ́ kí ìran Yorùbá ó dá dúró ká pín. Ẹ wo àwọn èèyàn ẹ wo ẹ̀mí tó sọnù nílé ẹ̀, ẹ wo dúkìá rẹ̀ tó parun, ẹ wo tí wọ́n fojú ẹ̀ rí wọ́n tún fi sí wanted. Ìdí nìyẹn tó olóyè Sunday Igboho fi ń ṣiṣẹ́ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu torí pé àwọn náà yọ wọ́n kúrò ní wanted tí ìjọba àná fi wọ́n sí. Kí wá a lè yìn yín níbi orin kíkọ o, ẹ lè mọ̀ sí dáadáa o láàrin àwọn olórin ẹgbẹ́ yín o, ṣùgbọ́n oyè Máyégún tẹ́ ẹ jẹ kí ni pàtì ẹ̀ nílẹ̀ Yorùbá tó ń ti àwọn ìṣẹ̀lẹ̀ burúkú tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Àbí torí wípé kò tí ì kan Jẹ̀bú, Ọlọ́run ní jẹ́ ká burú kan kò ní kan gbogbo wa. Àwọn tó kàn ló mọ̀, àwọn ọmọ tó wà nípò tí wọ́n wà, àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ tí wọ́n dẹ́ṣẹ̀, àwọn ọmọ kéékèèké tí nǹkan kan ò kàn wọ́n. Ẹ̀yin sùn ẹ̀ tan èsì sórí ẹ wo irú àwọn ọmọ yẹn pẹ̀lú inú igbó tí wọ́n wà yẹn, ẹ̀fọn ó jẹ wọ́n ní jẹun sí wọn ó jẹun ni. Tán bá tiẹ̀ fún wọn ní oúnjẹ tí ó dàbí oúnjẹ táwọn òbí wọn fún wọn lé, òtútù ó mú wọn, òòrùn ó pa wọ́n. Láìláà ẹ sì lẹ́ jẹ Máyégún. Bàbá wa Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Ó ga o. Bàbá wa Ìbà Gani Adams, níbo ni irú yín wà táàmù yin Ìgbòho lójú yín? Ìgbòho tí ò jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tí ò jẹ́ Máyégún tó dẹ̀ ń gbé tí ò fẹ́ kí ìran Yorùbá ó parun. Ẹ̀yin tẹ́ wá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, kí ni ìlàkàkà yín lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams, ṣèbẹ́yìn náà láwọn ọmọ ogun, ṣé kò sáwọn OPC mọ́ ni? Ṣèbẹ́ láwọn ọmọ ogun, ṣé gbogbo àwọn tẹ́ ẹ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lé lórí yẹn ṣé ẹ fẹ́ kẹ́mi wọn máa parun ni lójú yín? Ẹ dìde ńlẹ̀. Bàbá wa olóyè Sunday Igboho, mo ṣe fídíò kan ó fẹ́ dàbí àwàdà, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ wípé ṣé tójú Igboho ti rí ẹ tún wá ní kó jáde padà kó tún ṣe fẹ́ pa ni ìgbà kan òǹkàdùkú ń sọ tiẹ̀. Ṣùgbọ́n òmùgọ̀ èèyàn lọ̀rọ̀ ológbòn ò lè yé. Ṣé tó wá ń ṣẹlẹ̀ ń sìn yìí ṣé àsìkò táwa máa sọ irú nǹkan tá à ń sọ lélẹ́yìí ni? Àbẹ́ mọ̀ wípé ó ti di wípé kó lórí ó sọ́rí ẹ̀ báyìí. Àwọn ìpínlẹ̀ kan àwọn ọmọ wọn ò lè lọ skul mọ́, kíjokíjo làwọn ọmọ iléèwé ń sá kiri, ọ̀pọ̀lọpọ̀ iléèwé náà ti pa báyìí. Bàbá wa Ìbà Gani Adams, lójú yín tẹ̀sí jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá a sì wà nù kíjokíjo, a lè sùn ká hanrun mọ́ báyìí. Bí eré àlàbọ̀ ọ̀run wa ti ń di ẹ̀wù báyìí. Ẹ̀yin ọba wa Aláàfin Ọ̀yọ́, àwọn ìbínú tẹ́ máa ń bí yẹn, àwọn action tẹ́ ń ṣe sáwọn ọba ẹgbẹ́ yín yẹn, kí ló dé tí ẹ ṣe action yẹn báyìí kẹ́ kó àwọn èèyàn jáde, kẹ́ kó àwọn ẹ̀ṣọ́ jáde, kẹ́ bá wọnú igbó lọ, kẹ́ lọ bá wa kojú àwọn kinní yìí, kí wọ́n sọ wípé ta ló ṣe kán ní Aláàfin Ọ̀yọ́ ni. Ṣé bẹ́ẹ̀ rí àwọn ọba ayé àtijọ́ bí wọ́n ṣe máa ń ṣe?
nígbà tó ogun bá dé tán fúnra àwọn kábíyèsí náà ṣáwájú ogun. bàbá wa ò ní fẹ́ ẹ dìde ẹ jí gìrì, ẹ má jẹ́ kí ìyà ó jẹ ìran Yorùbá gbé. bàbá wa Olúbàdàn, ẹ̀yin ládéládé, gbogbo ẹ̀yin ọba káàkiri ilẹ̀ Yorùbá, ẹ bá wa dá sọ̀rọ̀ yìí o. ìjọba nìkan ò lè dá sí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí o. ogun ti ń tẹ̀yìn wọlé o. bàbá olóyè Sunday Igboho, ẹ má gbọ́n táwọn èèyàn sọ wípé ẹ gbọ́dọ̀ jáde, ẹ fòṣèlú lẹ̀ báyìí. ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ó dà wípé àgbà ti dé, ọ̀rọ̀ yìí ò yé wọn mọ́. ìṣèjọba gan kọ́ ló kàn báyìí, bí ó ṣe wípé torí bí gbogbo aráàlú bá kú tán kí ni ẹ fẹ́ ṣèjọba lé lórí. bàbá wa Sunday Igboho, ojú tì ní kí nǹkan máa ṣẹlẹ̀ kán wá ní pé wọ́n tó ń bá yín bí òṣèlú báyìí. ẹ má wo gbogbo tó ti ṣẹlẹ̀, ẹ má gbọ́ táwọn èèyàn ó wí. ẹ jáde, àwọn èèyàn ó jáde pẹ̀lú yín. bàbá á jáde pẹ̀lú yín. ẹ dákun torí Ọlọ́run, bàbá wa Sunday Igboho, ẹ má gbọ́n táwọn èèyàn ń sọ. ẹ wo ipò táwọn ọmọ yìí wà. ẹ já gbà wípé ẹni tó kú yẹn ó ti kú, wọ́n ti pa, wọ́n ti dẹ́mi ẹ̀ légbodò. gbogbo wa la kú, ikú tí ó kàn pọ́n kálukú ó sọ̀tọ̀tọ̀ ni. ṣùgbọ́n àwọn tán sì wà láyé níbi tán wà yẹn, bò ni wọ́n ó ṣe jáde. àwọn ọmọ kéékèèké yìí, àwọn ọmọ ọwọ́ yìí, bò ni wọ́n ó ṣe jáde. àsìkò òṣèlú kọ́ rèé o. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sì ń jáde fún òṣèlú báyìí torí pé kò kàn yín, kò tí ì kàn dílé yín ni. tó bá kàn yín, ẹ mọ̀ wípé kì í ṣàsìkò òṣèlú rèé, àsìkò ká jáde rèé, ká wá ojútùú sí tó ń ṣẹlẹ̀ ìran Yorùbá rèé. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá, ẹ̀yin tẹ́ mọ̀ wípé ẹ lóògùn, ẹ̀yin tẹ́ mọ̀ ń janu pé ògùn wà. àsìkò tó gbé ó tì yín rèé. tí àyè bá jẹ Yorùbá gbé, tí ẹ bá rí àwọn tí wọ́n mú yìí, tí ẹ bá rí wọn tú jáde síta, a jẹ́ pé ẹ ní nǹkan kan, a jẹ́ pé ẹ lóògùn kankan, a jẹ́ pé ẹnu lásán lẹ ní lóòótọ́. Ààrẹ Ọ̀nà Kakanfò, a jẹ́ pé lóòótọ́ ẹ kàn máa ń wọ aṣọ, ẹ máa ń wọ agbádá ni, a jẹ́ pé kò sí nǹkan kan lábẹ́ aṣọ yín. Máyégún ilẹ̀ Yorùbá, Alhaji Wasiu Ayinde, a jẹ́ pé ẹ kàn láksàn ni, lórí irọ́ ni. ojú gbà mí tì fún yín tí àwọn tí wọ́n kó Yorùbá jáde, tá a bá rójú tù sí tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí, pàápàá jùlọ tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́. àwọn ọmọ kéékèèké, tó bá jẹ́ pé àwọn ọmọ ìran yín wà ń bẹ̀ ńkọ́, tó bá jẹ́ pé ọmọ bíbí inú yín wà ń bẹ̀ ńkọ́, tó bá jẹ́ pé ọmọ yín wà ń bẹ̀ ńkọ́. ó ga o. Ọlálékan Àyìndé Abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mí, Súnáyá Fíkúdé orúkọ tó jowó lọ. abọ́ra tí ò ṣe bùnkà ní ṣe ń pẹ̀lẹ́pẹ̀lẹ́, asá ò níbalẹ̀ kó gbé pa, asá àwòdò níbalẹ̀ kó gbódò yán. olóògbé jòmbá abẹ gúngun alábala ló fún lásán ní tán kọ́tẹ̀ légún lẹ́yìn náà ń pè lẹ́sà. ẹjẹ́ á jáde o, ká tú gìrì o. láì jẹ́ bẹ́ẹ̀ àtúmọ̀ ibi tó tún kàn o. kò jẹ́ bó ṣe jẹ́, kò jẹ́ bó ṣe ló máa jẹ́. bẹ́ẹ̀ lọ́yọ̀ọ́ Ifábùkọ́lá Ifá Glory, àtàndá olórí àbọ̀là, ẹ bọ̀ rí ni, ẹ bọ̀ fá ni, iṣẹ́ tí ò lọ déédéé ni, àìta ọjà ni, ẹ kàn sí wọn. bàbá Ifábùkọ́lá, ó kẹ̀yìn náà o, ẹ digun o, ẹ dira ogun o, ẹ já jáde o. ẹ ṣeun. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o, lágbára Ọlọ́run bá. Ifábùkọ́lá, Ifá mi ìgbẹ̀yìn bàbá mi kẹpẹ́. bẹ́ẹ̀ ni o, Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ̀gbò, ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú, kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o, Ẹlẹ́dùmarè ó ṣeun, ẹja tó ń da ibú dààmú òjò apá lọ. babaláwo Ifábùkọ́lá Ifá Glory, àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. àbá ẹ bá mi ká lọ o, sátọ̀rọ̀ àtàndá olórí àbọ̀là, gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o. gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? àìní iṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. báwo ra rẹ̀ ràn tẹ̀sí ojú kó jàǹkárí wọ̀? ìdènà ni ẹnìkan kò lágbára o, àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gò ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. babaláwo Ifábùkọ́lá Ifá Glory, àtàndá olórí àbọ̀
gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́ bóyá ẹ̀yin sì fẹ́ borí tàbí ẹ fẹ́ bá ifá ní gbólóhùn ẹ tún lè ta ifá lọ́dọ̀ wọn ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá ifá Bùkọ́lá ifá glory àtàndá olórí àbọ̀làlẹ̀ ń lọ wọ́n wà ní ìlú péjú 1 sábò Ọ̀yọ́ Aláàfin telephone 08038348630 tàbí 0705288104 ọ̀kàràkàn yìí ná ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.